a kú dédé àsìkò yìí o, yóò dára fún wa o lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní a kì í tó bára ẹni bá rìn ká má bá ẹni sòótọ́ ọ̀rọ̀, gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti òwe náà ti jáde o nínú ìròyìn eléyìí tó jáde láàrin ọ̀sẹ̀ tá a wà yìí, nígbà tí àwọn gómìnà tẹ́lẹ̀ rí èyí tí wọ́n ṣe ìjọba láàrin ọdún 1999 sọ́dún 2007, nígbà tí ààrẹ wa tó ń bẹ lórí àlééfà ńlẹ̀ yìí táwọn náà wà gẹ́gẹ́ bí gómìnà lọ́dún náà lọ́hùn-ún ní ìpínlẹ̀ Èkó láàrin ọdún 99 sí ọdún 2007. Gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ṣe lẹ́bẹ̀rún sí ààrẹ Bọ́lá Tinubu o ní ilé ọba tó ń bẹ nílùú Àbújá láàrin ọ̀sẹ̀ yìí tí a wà yìí, pàápàá jù lánàá òde yìí ti ṣe ọjọ́ Jímọ̀, nígbà tí wọ́n lọ kí ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ìpàdé kan èyí tí wọ́n ń ṣe pẹ̀lú ààrẹ Tinubu síwájú kó tó di pé ààrẹ Tinubu ó gbégbá ìbò lọ́dún 2023 eléyìí tó sì já ewé olúborí o. Nínú àwọn ọ̀rọ̀ tí àwọn gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún eléyìí tí wọ́n wà lábẹ́ òrùlé class of 99, eyín àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ ọdún 1999 léyìí tí wọ́n ṣe ìpàdé ńlá kan alátìlẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu nílùú ọba nílùú Àbújá. Níbẹ̀ làwọn gómìnà ọ̀hún ti tẹnu bọ̀rọ̀ tí wọ́n sọ gbogbo àwọn àdójúkọ ìṣòro àti táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń là kọjá, èyí tó jẹ́ wípé gbogbo wọn pátá o ni wọ́n ń làágùn, ṣùgbọ́n tí ó jẹ́ wípé kò sí ẹni tí wọ́n lè fi ọ̀rọ̀ ń lọ̀ síwájú kó tó di pé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ẹnu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, class of 99, ẹni tó jẹ́ alága wọn èyí tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo, eyín ọ̀gbẹ́ni Ìgbínẹ̀dọ̀, èyí tó sọ̀rọ̀ lórúkọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n lóhun àkọ́kọ́ tí àwọn gba Tinubu ní wípé kó mú etí kúrò lọ́wọ́ àwọn tó ń fún ní ìròyìn wípé orílẹ̀-èdè Nàìjíríà ó wà ní ipò tó dára. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ní kí ààrẹ Bọ́lá Tinubu kó mú ètò ààbò lọ́kùnkúndùn, wípé orílẹ̀-èdè tí ètò ààbò bẹ̀ ò bá dáa kì í jẹ́ kí ọrọ̀ ajé àti ìdàgbàsókè orílẹ̀-èdè náà kó ṣe dáadáa o. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kí ààrẹ Tinubu kó fi ọwọ́ mu lọ́kùnkúndùn lọ́wọ́ tó le koko dáadáa láti jẹ́ kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tó ń ti owó náírà wa kó padà sí ipò èyí tí ó mú ìrọ̀rùn bá gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ ẹni tó jẹ́ alága àwọn class of 99 ọ̀hún, eyín ọ̀gbẹ́ni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo, olóyè Lucky Ìgbínẹ̀dọ̀, wá ní lórúkọ gbogbo àwọn tí wọ́n ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Tinubu o, àwọn dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àsìkò tó fi sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni bójú bá yẹjú kóhùn má ṣe yẹ̀, kí Tinubu ó má gbàgbé gbogbo ohun tí wọ́n gbé sọ o. Nípa ìdí èyí yóò lè kọ orúkọ rẹ̀ àti ìtàn tó dáa sí ibi tó dáa fún àwọn ọmọ Nàìjíríà láti kà lọ́jọ́ iwájú. Ẹ̀wẹ̀, Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì o, lórí ìròyìn àti ọ̀rọ̀ kan tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Peter Ayọ̀délé Fáyòṣe tó fi léde wípé nínú ètò ìbò ọdún 2027 èyí tí wọ́n ń gbáradì yìí, ó ní kò sí bí ẹgbẹ́ òṣèlú PDP ṣe lè ṣètò ipò kẹrin ni wọ́n wà láàrin àwọn ẹgbẹ́ òṣèlú tó bá kópa sí ipò ààrẹ lọ́dún 2027. Gẹ́gẹ́ bí Ayọ̀délé bó ti sọ, eyín Fáyòṣe sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti kọ̀ jálẹ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ ìṣòro òun ló ń lọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún, ṣùgbọ́n tó jẹ́ wípé ibi wọ́n fojú sí ọ̀nà ògbàbẹ̀, kàkà kí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú náà kí wọ́n paná ìṣòro ọ̀hún, àwọn gan ni wọ́n tún bu epo pẹtiróòlù sí o, léyìí tí fi ń jó tó ń kẹ̀sì. Nípa ìdí èyí, ó ní nínú ìpàdé àwọn ìgbìmọ̀ àgbà èyí tí wọ́n ṣe láìpẹ́ yìí NEC meeting,
ó ní wọ́n kọ ìwé wọ́n sì fi ìwé pe òun. Ó ní ṣùgbọ́n lórí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí òun sọ tí wọ́n kọ̀ jálẹ̀ láti ṣe àmúlò rẹ̀ tó sì ń jẹ́ kí wàhálà òun máa pọ̀ sí i lòun ò ṣe lọ torí ìlú tí wọ́n bá ti fẹ́ èèyàn kò sí bí onítọ̀hún ti mọ orin kan tó òun ni ó dá máa kọ orin rẹ̀ tí ó sì máa gbé lápò ara rẹ̀. Nípa ìdí èyí, Peter Ayọ̀délé Fáyọ̀ṣe ó mẹ́nuba àwọn ẹgbẹ́ kan tí àwọn gómìnà tí wọ́n pè ní G5 ó lóun pẹ̀lú àwọn olùdásílẹ̀ G5 ọ̀hún síwájú kóun tó kúrò lórí ipò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkìtì. Fáyọ̀ṣe wá ní gbogbo ìgbáradì àti lílọ bíbẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP fún ìdìbò ọdún 2027 ó lóun lè fi ayé òun búra sí i. Ó ní ipò kẹrin ni wọn yóò mú torí pé wọn ò ní àwọn ohun àmúyangàn wọn ò sì ṣe tán láti túnṣe àtúnṣe bẹ́ẹ̀ sì ni ẹnu ẹgbẹ́ òṣèlú ọ̀hún ò kò mọ́ nǹkan ti dàrú tí gbogbo ẹ̀ ò sì rọgbọ bẹ́ẹ̀ sì rèé wọn ò ṣetán láti túnṣe síwájú ọdún 2027. Nípa ìdí èyí ipò kẹrin lẹgbẹ́ òṣèlú PDP yóò mú nínú ètò ìbò ọdún 2027. Ṣé bá a bá ti mọ ìwòsàn àti oògùn téèyàn ó lò sí àìsàn tàbá rẹ̀ tí ń ṣènìyàn mọ́ kò yẹ kí onítọ̀hún pẹ́ o lórí ìdùbúlẹ̀ àìsàn mọ́. Àwọn ọ̀jọ̀gbọ́n tó fi mọ́ àwọn tó jẹ́ òmọ̀ràn tó mọyún ìgbín nínú ìkarahùn lẹ́ka ètò ìdájọ́, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn àti àwọn tí wọ́n ní òye nípa ètò ìṣèjọba nílẹ̀ yìí, àwọn mà ní wọ́n ti sọ ọ̀nà àbáyọ sí ìṣòro láti kẹ́sẹ̀ jáwò nínú ètò ìbò ọdún 2027 tá a bá fẹ́ kó lọ ní ìrọwọ́rọsẹ̀ láìsí kọlùńkọ̀họ tí gbogbo nǹkan yóò sì ṣẹnure fún gbogbo mùtúmùwà ọmọlẹ̀ yìí. Àwọn ọ̀jọ̀gbọ́n yìí ti sọ̀rọ̀ wípé nínú àtúnṣe sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tún ṣe kí wọ́n sì rí dájú pé nínú òfin náà kí wọ́n yọwọ́ kí là ń kó ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ kúrò ní ẹ̀ka ètò ìṣèdájọ́ àti àjọ ètò ìbólẹ̀ yìí ti ṣe INEC. Wọ́n ní àwọn nǹkan méjì yìí lohun àkọ́kọ́ o. Ó ní bí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ àti ìjọba ìpínlẹ̀ lábẹ́ àwọn gómìnà tí wọ́n bá ti ní agbára láti yan adájọ́ àgbà tí abádájọ́ ìpínlẹ̀ sórí ipò tó jẹ́ wípé wọ́n ní òfin kan èyí tí ó máa gbé kalẹ̀ èyí tó ti kúrò lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ tó ń darí orílẹ̀-èdè àbí ìpínlẹ̀. Bákan náà tí àjọ INEC kó má sí lábẹ́ ìjọba àpapọ̀ àti lábẹ́ ìjọba ìpínlẹ̀ mọ́, kó jẹ́ wípé ìwé òfin ọ̀tọ̀ ni yóò máa yàn wọ́n sí ipò tó sì ní ṣe pẹ̀lú mùtúmùwà àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní ó dá àwọn lójú o wípé ètò ìbò ní orílẹ̀-èdè Nàìjíríà yóò máa lọ ní ìrọwọ́rọsẹ̀, kò ní sí wàhálà ìdààmú kankan. Ẹni tí wọ́n bá sì dìbò yàn náà lẹ́ni tí ìbò yóò kéde rẹ̀. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ètò ìdájọ́ kò ní sí owó kọ́bẹ́ kò sì ní sí ojúsàájú o wípé àníṣe ẹni tó fi wá sórí ipò ó ní ìdájọ́ ni yóò máa lọ bó ti tọ́ àti bó ti yẹ. Ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ olóṣèlú eléyìí ti ṣe alága ẹgbẹ́ òṣèlú SDP èyí tó ṣe kò kárí rẹ̀ ní ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ lọ́dún 2023, òun ló sọ ọ̀rọ̀ náà tó ń tí àwọn ọ̀jọ̀gbọ́n míì èyí tí wọ́n fi ẹnu kún ọ̀rọ̀ ọ̀hún lórí ipò tí wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà wà kó lè so èso rere fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àgbà olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni olóyè Jerry Gana Ògúnmà ló ti sọ̀rọ̀ wípé àwọn ti ń pe ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Anambra Peter Obi wípé àwọn ti ń bá sọ̀rọ̀ tí àwọn ti ń kùn sí létí lọ́wọ́ yìí láti padà sínú ẹgbẹ́ òṣèlú PDP. Olóyè Jerry Gana ọ̀jọ̀gbọ́n ọ̀hún èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP ní ìgbà tí wọ́n fi ẹgbẹ́ òṣèlú náà lélẹ̀ lọ́dún náà lọ́hùn-ún tó tún jẹ́ ẹni tí wọ́n bọ̀wọ̀ fún jù nínú ẹgbẹ́ òṣèlú PDP ló sọ ọ̀rọ̀ náà bóde o wípé gbogbo ìgbìyànjú ló ti ń lọ lábẹ́lẹ̀ báyìí láti rí wípé wọ́n bá Peter Obi sọ̀rọ̀ kó padà sínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún pàápàá jù tó bá ní lọ́kàn láti díje dupò ààrẹ lọ́dún 2027. Jerry Gana èyí tó ń sọ wípé lásìkò yìí pẹ̀lú àwọn ìlànà tó ń bẹ wípé wọn ó gbé ipò ààrẹ wá sí apá gúúsù ní orílẹ̀-èdè Nàìjíríà láti lè mú ọmọ oyè lápá gúúsù ilẹ̀ yìí kó díje dupò ààrẹ
lọ́dún 2027. bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tó jẹ́ igbákejì alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú PDP náà eyín ọ̀gbẹ́ni Abdullahi Ibrahim tóun náà sọ wípé Peter Obi jẹ́ ọ̀kan nínú àwọn olóṣèlú tí wọ́n gbé òṣùbà káre fún tí wọ́n sì bọ̀wọ̀ fún o. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ń gbé oríyìn ọ̀rọ̀ ìwúrí fún Peter Obi tí wọ́n sì ṣetán láti gbà á padà tí Peter Obi ti ká lára rẹ̀ bá lóun fẹ́ padà sínú ẹgbẹ́ òṣèlú PDP. ọ̀kan nínú àwọn ògbónágbòǹgbò ṣeré sinimá ọkùnrin tí ṣe tèdè òyìnbó ọ̀hún eyín Jim Iyke òun mà ló ti bẹnu àtẹ́lu ròyìn kan àti ẹ̀sùn kan èyí tí wọ́n fi ń kàn lọ́wọ́ yìí o lórí ayélujára wípé lásìkò tó ń tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀rọ̀ ìkíni fún ti ọjọ́ ìbí sí ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ obìnrin Kate Henshaw wípé ó sọ àwọn ọ̀rọ̀ dídùn tó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ láàrin ìbálòpọ̀ ọkùnrin sóbìnrin wípé ó sọ ọ̀rọ̀ ọ̀hún láti fi kún ọ̀rọ̀ rẹ̀ tó fi kí Kate Henshaw fún ti ayẹyẹ ọjọ́ ìbí arábìnrin náà. ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní òkú ni wọ́n ń parọ́ mọ́ a kì í parọ́ mọ́ alààyè. Jim Iyke ti ká lára rẹ̀ ló ti bọ́ sí ìta gbangba báyìí lórí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ rédíò kan ní orílẹ̀-èdè Ghana ibi tó ti sọ̀rọ̀ wípé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun lórí ọ̀rọ̀ náà ó ní irọ́ ló wà ńbẹ̀. oníṣẹ́ rí arábìnrin Kate Henshaw jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin lágboolé amúlùúdùn pàápàá jù sinimá ṣíṣe èyí tó ń gbé ọ̀wọ̀ àti òṣùbà fún o. ó ní ó sì jẹ́ ẹni tó jẹ́ wípé àtòun àti rẹ̀ wọ́n jẹ́ ọ̀rẹ́ ọlọ́rọ̀ ara tí àwọn jọ máa ń sọ̀rọ̀ lábẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti wípé òun á máa béèrè ọ̀rọ̀ àmọ̀ràn lọ́wọ́ arábìnrin Kate Henshaw tó bá dàbí ẹni wípé òun dé ìkóríta kò yé òun mọ́ o. ó ní nípa ìdí èyí ọ̀rẹ́ òun ni bẹ́ẹ̀ sì rèé ojúgbà ńlá àwọn jẹ́ o nínú eré sinimá ní ṣíṣe tí àwọn sì jẹ́ ọlọ́rọ̀ ara. ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n ní òun sọ jáde mọ́ ọ̀rọ̀ fún arábìnrin náà láti kí fún ti ọjọ́ ìbí rẹ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ àdídùn ìbálòpọ̀. ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ kí àwọn èèyàn má ṣe dá wàhálà ìjà sílẹ̀ láàrin òun gẹ́gẹ́ bí Jim Iyke bó ti sọ o. lákòótán nínú ọ̀rọ̀ Jim Iyke ni òun rọ àwọn ènìyàn láti máa ṣe ìwádìí ohun gbogbo bẹ́ẹ̀ sì rèé àwọn olólùfẹ́ àwọn kí wọ́n má ṣe wá ọ̀nà láti dá ìjà sílẹ̀ láàrin àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ òṣèré lágboolé amúlùúdùn nínú ọ̀rọ̀ tí Jim Iyke tó fi léde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrìn míì nílé iṣẹ́ wa. mo gbà á ládùúrà wípé dídùn lọ́sàn-án so yóò máa dùn fún wa ni o. Fúnmi Adénúgà lẹ́nu tó múròyìn wá sí ojú ìwòran yín ẹ ṣeun gan-an ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.